Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ jẹ́ n fi fídíò kan hàn wá kí n tó sọ̀rọ̀ lé lórí. Àmọ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló tún máa béèrè wípé kí ni nǹkan tí ò dáa nínú fídíò yìí tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ọ̀rọ̀ yẹn wá pín sí bíi mẹ́ta tàbí bíi mẹ́rin. Àkọ́kọ́, àwa tí mo rántí ìgbà tí arákùnrin wa Davido tí ó fi orin ìkan nínú àwọn ọmọ ẹ̀ sí ojú òpó Instagram ẹ̀ ńgbà yẹn, mo mọ̀ nǹkan táwọn ọmọ ìyá wa sọ, wọ́n ní ó ba ẹ̀sìn àwọn lórúkọ jẹ́. Èmi náà dẹ̀ jáde ńgbà yẹn lóòótọ́ pé ó yẹ ká máa bọ̀wọ̀ fún Ọlọ́run ọba láti ara ẹ̀sìn tá a bá ń ṣe. Ṣé mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ lélẹ́yìí? Irú nǹkan bẹ́ẹ̀ lélẹ́yìí. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé bàbá Kamo kì í ṣe ọmọlẹ́yìn Kristi? Yàyà Habib lórúkọ ẹ̀. Lẹ́pẹ́ Yàyà Habib, sáàmù orúkọ Mùsùlùmí ló ń jẹ́ lórúkọ ẹ̀. Lórúkọ tó ń jẹ́. Ṣùgbọ́n látìgbà tí wọ́n ti ṣe kọ́mẹ́dì tí wọ́n ṣe yìí, ǹjẹ́ kẹ́nikẹ́ni sọ̀rọ̀ ń pa ẹ̀? Kò sí èèyàn tó sọ̀rọ̀ ń pa ẹ̀. Torí pé ẹ̀sìn Kristẹni àwa máa ń fi ìjà fún Ọlọ́run jà ni. A nígbàgbọ́ pé kò sí bó ṣe o lè gan Ọlọ́run. O lè gan Ọlọ́run. Ó tó jàre ẹ̀ gbé. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì, mi tún wá lè fi gbogbo ara bá àwọn Mùsùlùmí wí. Ó kàn jẹ́ pé àwọn ibì kan wà tí ó ti yẹ ká ti jọ ṣe àtúnṣe ni pé ẹnìkan tàbùkù ẹ̀sìn ìyẹn ò túmọ̀ sí pé ká ronú àti sí ẹni náà ní ṣùtá. A lè sọ̀rọ̀. Táwa dẹ̀ máa sọ̀rọ̀, kì í ṣe pé ká sọ̀rọ̀ tó máa fi da ìgboro rú tàbí tó máa domi àlàáfíà ìgboro rú. A lè fi ọ̀rọ̀ tá máa ṣe ká fi pẹ́ni ẹsẹ̀ àkíyèsí pé nǹkan tó ṣe kò dáa. Ó yé wa. Irú eléyìí tí bàbá Kamo ṣe yìí, àwọn èyí tó fi àwọn ẹni pé ṣẹ̀lẹ̀ gidi ló lò. Ó tún lo aṣọ wọn, ó lo àmúre wọn bí akérúbù dẹni. Àwọn kan ló yọ̀ǹda nú ìjọ yẹn fún o. Tí Ọlọ́run tí wọ́n bá jọ wọ́n lójú, ṣó yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà, ẹ rí pé ẹ̀sìn àwọn ọmọlẹ́yìn Kristi wọ́n máa ń fi ìwà àtọlọ́run sílẹ̀ kọ́lọ́run ṣèdájọ́ ẹni. Ẹ jẹ́ kí a kọ̀wé lára gbé ọ̀pọ̀tọ́. Mi ní sọ jù bẹ́ẹ̀ lọ o, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wa táwọn olólùfẹ́ bàbá Kamo bá máa sọ̀rọ̀, wọ́n lè ní òun wá fọ́lọ́wà ni, ó fẹ́ trend ni. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n kíní kò dá ní kò ní orúkọ méjì. Kò dẹ̀ sí èyíkéyìí ní àwa tá jẹ́ celebrities. Tí a bá ń ṣe nǹkan kan, ẹ má jẹ́ ká máa fi Ọlọ́run ta yín. Ọlọ́run tó gbé ẹ sókè, ó dókè yẹn tán kì í wá sí pé kó fi ta yín lókù. Má fi ta yín. Ọlọ́run kì í ṣẹgbẹ́ bàbá náà bàbá wa. Ẹ jẹ́ ká máa ṣọ́ra pẹ̀lú àwọn nǹkan tá bá ń ṣe. Mo bẹ̀ wá ní o. Mo bẹ̀ wá ní. Kò jù bẹ́ẹ̀ lọ. Àjọmọ̀dé lórúkọ mi. Bá mi kún fọ́nrán ìkiri. Ẹ má sì gbàgbé láti tẹ̀lé mi lójú òpó YouTube mi. Ire, ó dàbọ̀.